fọwọ́ sí fọwọ́ sí ìbáyé wá dára tó fọwọ́ sí lọ bá gbẹ́dúgbẹ́dú àwa lálọ́rọ̀ àwa lálọ́kù ọmọ dúdú wa ẹ jẹ́ kájíde kájíde fúnlẹ̀ wa o kájíde fọ́jọ́ ọ̀la àwọn ọmọ wa ọmọ ẹlẹ́ran tó ń jẹ gbèsè ọmọ aláṣọ tó máa wà nísàyé ọmọ Yorùbá ẹ̀ ṣe ọ̀rọ̀ kájà fúnlẹ̀ wa ẹ̀rú dòmìnira ẹ fọwọ́ sí Yorùbá já dúró gbogbo dẹ̀ wá lọ́rùn ẹ fọwọ́ sí Yorùbá dúró kálẹ̀ dòmìnira ẹ fọwọ́ sí ìgbáyé wa gára tó wá lára ò ẹ fọwọ́ sí àkókò tó lè kókó lè dẹ̀rọ̀ ẹ fọwọ́ sí tọmọdé bá tó lọ́kọ ó yẹ kó lọ́kọ ní tọmọdé bá tó ládà ó yẹ kán fún ní ìsìsẹ́ fọlọ́ tó sàn Yorùbá lọ́dẹ máa sùn bá kálẹ̀ mọ́ pé ilé wa ni kájú mọ́ pé iṣẹ́ wa ni ẹ jẹ́ ká dìde kájà fómìnira wa Yorùbá ronú Yorùbá ronú ẹ jẹ́ kájà fómìnira wa iṣẹ́ lè wà fáwọn ọmọ wa gbogbo kó lè tẹ̀ wá lọ́rùn ẹ fọwọ́ sí Yorùbá dá dúró gbogbo kó tẹ̀ wá lọ́rùn ẹ fọwọ́ sí Yorùbá dá dúró ká lè dòmìnira ẹ fọwọ́ sí ìgbáyé wa kára tó wá lára ẹ fọwọ́ sí àkókò tó lè kó lè dẹ̀rọ̀ ẹ fọwọ́ sí mo kí ẹ̀yin ló ṣá Ifá ẹ̀dá mímọ́ Ọbàtálá Ọ̀rúnmìlà Odùduwà welcome on board. Ẹ má bínú. Ẹ kújọ́ mẹ́ta. Ajé lókun ìwà àyà ọba ọtí ẹ̀dìdè àti ṣe tán àti ṣe tẹ̀dìdè fòmìnira wa. Welcome on board, welcome on board, welcome on board. À ń try láti invite àwọn èèyàn wa. Ẹ bọ̀ pé ó ti tójọ́ mẹ́ta tá a ti bọ́ sórí ètò. Kó lè dá náà ni, iṣẹ́ ìlú náà ni. Ara iṣẹ́ ìlú ló gbé wa jáde. Ẹ kúrọ̀lẹ́, ẹ káàsán, mú kí gbogbo yín, ẹ kújọ́ mẹ́ta. Good afternoon, happy new month everybody. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, ẹ kú àbẹ̀wò mi, my big mommy, ẹ kúrọ̀lẹ́ mà, ẹ káàbọ̀ mà, ẹ kújọ́ mẹ́ta mà. So mo kí gbogbo yín kẹ́ ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Ẹ kú bójú ọjọ́ ṣe rí, a dẹ̀ kú bó ṣe ń lọ lọ́tún lósì. Elédùmarè á fún wa ṣe, á gbà fún wa, a ní ṣàṣetì láṣẹ Èdùmarè. Wọn ò ní fi gbogbo wa ṣàwátì. Nígbà tí iṣu Yorùbá nation yìí bá jiná, toró ti fẹ́ jiná, ó ti wà lórí iná báyìí, ó ti ń sè. Wọn ò ní fẹ́ ní kọ́kọ́ wa ṣàwátì láṣẹ Èdùmarè. Lẹ́ẹ̀kan sí, ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀, ẹ káàbọ̀. Mo ní àṣírí ìṣòro, orísun ìṣòro àwọn ọmọ Kaaro Ajire. Kí ni àṣírí orísun ìṣòro wa? Because ó ní àṣírí nínú. Àṣírí yẹn a ti ṣe oríṣiríṣi research. Òun la ní ká wá sọ lẹ́nu nítorí pé kí ni àwọn èèyàn kò yé wọn bá ṣe ń gbégbésẹ̀ lọ́tún lósì. Mọ́mí Sunshine ẹ káàbọ̀ mà. Dájú Ọládípọ̀ mo rí yín, mo rí everybody. Bàbá mi Adékúnlé Adépọ̀jù, mo rí yín, ẹ káàbọ̀ sórí ètò. So mo ń sọ̀rọ̀ nípa gbogbo àwọn àṣírí orísun ìṣòro ọmọ Kaaro Ajire. Kí ni origin problem wa? Kí ni orísun ìṣòro wa gangan? Ó pọ̀ gan, mi lè ka gbogbo ẹ̀ tán. But a máa mú lẹ́yọ kọ̀ọ̀kan, a máa sọ ní ẹyọ kọ̀ọ̀kan báyìí bó ṣe ń lọ. Ìkíni orísun ìṣòro àwọn ọmọ Kaaro Ajire. Number 1, ìtàn ni. Ìtàn àgbélẹ̀rọ tí wọ́n kọ fún wa, òun ni orísun ìṣòro wa. Nítorí pé bá ṣe jẹ́ ọmọ Kaaro Ajire tó, ọ̀pọ̀lọpọ̀ wa á mọ ìtàn wa. Kí ni ìtàn wa? Báwo ni ìtàn wa ṣe bẹ̀rẹ̀?
kí ni origin, kí ni creation àwọn ọmọ Kaaro Ajire. A lot of us, maybe gbogbo àwa tá wà in the 40s 50s, a mọ original ìtàn tó jẹ́ ìtàn wa gangan. Àṣírí orísun ìṣòro wa nìyẹn. Nítorí pé kí ni anybody kàn máa kọ story, ó máa gbé wá, a máa gbà á ṣe research lórí ẹ̀, a ṣe àgbéyẹ̀wò lórí ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé ó bo gangan inú bo láti lè mọ ìtàn wa. A ṣe ìwádìí pé inú bí báyìí láti máa mọ ìtàn wa o, báyìí lọ̀rọ̀ tán wá ṣe rí o. Àìná ní àwọn nǹkan tó jẹ́ tiwa ó pẹ̀lú orísun, àṣírí orísun ìṣòro wa. Gbogbo àwọn nǹkan tó jẹ́ titiwa àká sí, àká kún, a máa wò pé a máa fojú tẹ́ńbẹ́lú ẹ̀. Kí n tó continue, mo máa ṣe example. Látijọ́ táláyé ti dáyé, tínú bá ń rùyàn nílẹ̀ Kaaro Ajire, náà máa ní pé kẹ́ lọ mu ewúro, ẹ lọ gbo ewúro kẹ́ mú. Látijọ́ táláyé ti dáyé nílẹ̀ Kaaro Ajire, náà ti ń fi ewúro ṣe ìwòsàn. Ẹ wo iye years tílẹ̀ Kaaro Ajire fi wà. Ìsìn ni àwọn òyìnbó ṣẹ̀ wá mú, wọ́n wá lọ fi ṣe capsule, àwọn ṣẹ̀ dictate ẹ̀ ni. Ṣé ti rí ara àwọn nǹkan tó ń fa ìfàsẹ́yìn, ara àwọn nǹkan tó ń fa ìṣòro, tó bá yẹ pé wá fúnra wa a ti gbé lárugẹ, a ti wò pé báwo la ṣe lè rebuild ẹ̀, kò ní jẹ́ nǹkan tó yẹ pé àwọn òyìnbó ló máa wá ṣe sí capsule fún wa, wọ́n á tún wá kó padà wá fún wa, wọ́n á máa wá tà lówó gọbọi. Meanwhile, orí ilẹ̀ wa ni wọ́n ti rí o. Orí ilẹ̀ wa ni wọ́n ti rí ewúro, àwa la ní ewúro, àwa ìran Kaaro Ajire la mọ̀ nǹkan tó ń jẹ́ ewúro. Kí wọ́n tó sọ ní, kí wọ́n tó translate ẹ̀ lédè òyìnbó pé bitter leaf. Láti ìjọ́ táláyé ti dáyé báyìí, òun ló ti wà. Another àwọn nǹkan tó tún fa, tó jẹ́ àṣírí orísun ìṣòro àwọn ọmọ Kaaro Ajire, òun ni number 1, ọmọ Kaaro Ajire ni wá, àka èdè wa sí kankan. Number 2, a gba colonization láti wọ̀ wá bí aṣọ lẹ́wù. Colonization wọ̀ wá lẹ́wù bí aṣọ. A gba ẹ̀sìn pẹ̀lú ẹ̀, ẹ̀sìn pẹ̀lú àṣírí orísun ìṣòro Kaaro Ajire. Nítorí pé tá bá ń sọ pé à ń ṣẹrú, a wà lóko ẹrú lórí ilẹ̀ wa, kí ni gangan àṣírí orísun ẹ̀? Báwo ni bìgínì ẹ̀ ṣe jẹ́? Gbogbo àwọn nǹkan tó fà á, òun là ń sọ yìí. Number 1, òun ni pé inú Ifá láti lè mọ orísun Kaaro Ajire, òun láti lè mọ ìtàn wa, nítorí pé gbogbo odùfá kọ̀ọ̀kan ló sọ nípa ìlú, gbogbo ìlú tó wà nílẹ̀ Kaaro Ajire, ó sọ̀rọ̀ nípa gbogbo ìlú. Ifẹ̀ ni o, Ìjẹ̀bú ni o, Ọ̀ṣun ni o, Oǹdó ni o, gbogbo ipa tí àwọn forefathers wa kó, gbogbo ẹ̀ ló sọ̀rọ̀ nípa ẹ̀. Then another thing òun ni pé a máa ń gba àlejò láyè. A jẹ́ ìran tó fẹ́ràn àwọn àlejò gan, but a máa ń jẹ́ kí àwọn àlejò pàṣẹ. A máa ń listen sí àwọn àlejò gan tó jẹ́ nǹkan tó dáa, but a kì í jẹ́ kí titi wa, nǹkan tiwa yẹn kó ní ipa púpọ̀ lórí wa. A máa ń tètè accept titi wọn ju tó jẹ́ titara wa lọ. Gbogbo àwọn nǹkan yẹn ló fa ìṣòro, àwọn orísun ìṣòro àwọn ọmọ Kaaro Ajire nìyẹn. Another thing ni pé wọ́n ti gbé fake history wá fún wa, wọ́n gbé story fake wá. Àwọn àlejò wọ́n ní no one can write your story, no one can tell your story. Èèyàn kankan sì kò lè sọ ìtàn ayé mi. Èmi ni mo lè sọ ìtàn ayé mi, nítorí pé èmi ni mo rin ìrìn àjò ayé mi. Èmi ni mo mọ gbogbo nǹkan tí mo go through. Èmi ni mo máa mọ emotion, nítorí pé gbogbo emotion tèmi náà tí mo rí nínú ẹ̀, èmi ni mo máa mọ bí mo ṣe máa fi emotion yẹn sí, tí ó máa dùn gbọ́, tó máa dùn wò létí. Báwo ni? Okay. Tó máa dùn wò létí. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé èmi gangan ni mo wà position láti sọ ìtàn ayé mi. Àjòjì ò lè máa sọ ìtàn àwa Kaaro Ajire. Bàbá mi Ọbárẹ̀wọ̀n Adémọ́lá, mo rí yẹn káàbọ̀ sórí ètò. Àjòjì ò lè wá kọ ìtàn fún wa, àjòjì ò lè sọ ìtàn fún wa, káwa náà ká wá accept ẹ̀. Àwọn àjòjì dé, wọ́n ní kíní yìí o kò dá o, wọ́n demonize ẹ̀, diabolical ni kíní kan.
àwa náà á gbélé wọ́n gbé títí wọn wá títí wọn tó gbé wá yẹn ǹjẹ́ a ṣe research lórí ẹ̀ ǹjẹ́ a mọ̀ bóyá àwọn gan fúnra ara wọn wọ́n mú títí wọn yẹn gan wọ́n gbé sọ́wọ́ wọn ò gbé títí wọn sọ́wọ́ àwa gbé títí wọn àgbé sórí àgbé títí wa àgbé kalẹ̀ sẹ́gbẹ́ kan àìkí kọ́ ẹ̀kọ́ yege lórí àwọn nǹkan wa ká tó máa condemn òun ló fa gbogbo àwọn ọ̀fàsẹ́yìn tá à ń rí nílẹ̀ Káàárọ̀ Àjíire nítorí pé kí ni tá bá ń kọ́ nǹkan tá bá ń mọ̀ nípa nǹkan ó dá nísìnyí a lot of people nísìnyí wọ́n nítorí pé àwọn gba ẹ̀sìn wọn ò lè lo bitter leaf yẹn bọ̀ bitter leaf yẹn ni àwọn òyìnbó náà lọ nísìnyí náà rọ sínú capsule náà ń dá padà wá báyìí tí wọ́n máa lò but àwọn ò lè accept ẹ̀ nítorí pé ó jẹ́ bitter leaf nítorí pé ó jẹ́ ewé ni o àwọn ò lè lo àwọn ò lè ṣe gbá a lè ṣàwo lórí ìdí nìyẹn tí àwọn ọmọ Káàárọ̀ Àjíire la fi wà nínú ìṣòro àwọn àṣírí yẹn nìyẹn another thing òun ni pé ká máa gbọ́ àwọn nǹkan tó bá sọ fún wa láì kì í ṣe ìwádìí à ń gbọ́ ni nítorí pé kí ni wọ́n sọ ǹjẹ́ a wádìí ǹjẹ́ a ṣe research pé kí ni tí wọ́n ti ẹ̀ ń sọ yìí ṣó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ ǹjẹ́ òótọ́ wà nínú ẹ̀ àbí kò sóòótọ́ nínú ẹ̀ mo rí nínú program nínú group nísìn tí wọ́n sọ pé ẹnìkan wà wọ́n dárúkọ máa yẹn wọ́n ló sọ pé òun máa lọ ń gbé invention òun máa ń claim it to be his own nítorí pé ó jáláwọ̀ funfun a lot of things là ń gbọ́ nípa research nsìn pé most of àwọn nǹkan tí wọ́n ń gbé orúkọ àwọn funfun sí àwọn aláwọ̀ dúdú gan ló ṣe until we start embracing what belong to us our own ká tó lè rí ọ̀nà àbáyọ àtàṣeyọrí nínú gbogbo orin tá bá ń rìn another thing òun ni pé kí ni àwọn origin tó jẹ́ pé a kọ̀ sí sílẹ̀ tó dẹ̀ ń kó bá wa gbogbo ọ̀nà ni àwọn ènìyàn fi kó wa lẹ́rú ní gbogbo ọ̀nà ní gbogbo ọ̀nà and I wan try à ń rìdíìmù gbogbo àwọn nǹkan yẹn padà ọ̀nà wo la fi lè rìdíìmù ẹ̀ òun ní pé ká padà ká bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí tó péye ìwádìí tó gbogbo àwọn nǹkan wa ká bẹ̀rẹ̀ sí ní rí ní àwọn nǹkan tó jẹ́ pàtàkì sí wa ká má máa rí nírí pé ẹ wò àwọn náà mọ̀ another problem tó jẹ́ àṣírí orísun ìṣòro wa òun ni colonization òun ni civilization instead of ká máa rebuild gbogbo àwọn nǹkan wa ká máa reform gbogbo àwọn nǹkan wa ojoojúmọ́ ní bí àrà àwọn kìíní wá ní ojoojúmọ́ ní ilé ayé ló ń yí lọ ojoojúmọ́ ní ojú ń là sí bójú ṣe ń là sí òun ló yẹ ká máa rebuild àwọn nǹkan wa sí òun ló yẹ ká máa reform reformation òun ni gbogbo ẹ need most especially àwọn culture wa ta pati reformation ló need láyé àtijọ́ wọ́n máa ń barun ni láti àpẹẹrẹ bíbarun ló di pé àwa náà di ẹni tó ń fi nǹkan kún irun wa láti ṣe tí àwọn ìyá wa tí wọ́n bá ń barun báwo ni àwọn èèyàn ṣe fẹ́ mọrún dì òyìnbó kọ́ ló kọ́ àwọn great grandparents wa bó ṣe ń dirun nítorí pé ìran òyìnbó wọn kì í dirun àwọn náà ti ń kó àṣà wá sí àwọn náà ṣe ń dirun nísìnyí ni ìran òyìnbó òun kọ́ ló kó àwọn great grandparents wa bí wọ́n ṣe ń wọ àgbékọ́ but nítorí pé a reform gbogbo àwọn kinní nítorí pé a wò bó ṣe àgbésílẹ̀ a ní wọ́n ti ṣe tiwọn nìyẹn but bí nǹkan ṣe ń lọ sí ló yẹ ká máa reform ẹ̀ sí ló yẹ ká máa reform ẹ̀ so that a ní sí ní ibi tá a wà ẹ wo for example sí nílẹ̀ Káàárọ̀ Àjíire ẹ wo gbogbo àwọn politicians wa the only thing tí wọ́n mọ̀ ni pé kí wọ́n kówó ń bo náà kówó yẹn lọ wọ́n kó wá sókè òkun àwọn lówó wọn fi ṣe business wọ́n fi make interest but ẹ̀yin ẹ kówó yẹn kó pamọ́ sínú báǹkì wọn bẹ̀ but àwọn fowó tí yín wọ́n fi ń ṣòwò wọ́n dẹ̀ rí èrè lórí ẹ̀ kí wá ní ìdí tí wọ́n ṣe ṣí
tí àwọn politicians wà tí wọ́n ṣe kọ́ industry kákàkiri. Ẹ wo gbogbo àwọn religious leaders yìí nísìn. Money, there is what we call liability and necessity. Ẹ wo Pope tó jẹ́ pé lórí àwọn Christianity kò ní private jet. Mo kàn fẹ́ cite example nínú ẹ̀ ni. But gbogbo àwọn religious leaders wa wọ́n ti lọ ra private jet. Àwọn youth náà wọ́n ti ń copy wọn. Nítorí pé nǹkan tí wọ́n bá lọ́wọ́ wọn nìyẹn. Instead of building industry, encouraging, mo máa sọ máa ní tí ìjọba bá ti fail, ń bọ̀ ló yẹ ká sá lọ. But ìjọba ó ti fail. Nísìn àwọn èèyàn sọ pé wọ́n fẹ́ ṣe election 2023 wọ́n Nàìjíríà. Èrè wo gangan ni ìran Kaaro Ajire ti jẹ nínú wọ́n Nàìjíríà. Yàtọ̀ sí àwọn tó ń pera wọn ní òṣèlú, táwọn kan máa ní ọ̀jẹ̀lú. Nítorí pé kí ni ìgbà tí wọ́n fi wọ́n sípò, kí ni wọ́n ṣe sí constituency wọn, kí ni wọ́n ṣe sí local government wọn. Nítorí pé wọ́n rí wípé báwọn yẹn náà ṣe kó sápò nìyẹn, àwọn náà kó sápò. Gbogbo àwọn nǹkan ìṣòro tá ní gangan nìyẹn. Because we allowed people láti lọ́ wa. Nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ayé àtijọ́, tí ẹ bá gbé ọjà kalẹ̀, wọn ò ní jí ọjà yín. Ẹni tó bá fẹ́ rajà tí ò bá bọ́ lọ́jà ńbẹ̀, á rajà á kówó síbẹ̀. Mo máa sọ máa ní that is ìran Kaaro Ajire. But ńgbà tá ti join ní Nigeria sí, mentality Nigeria òun ni gbogbo wa wá gbé sórí. Mentality Nigeria òun ni gbogbo wa gbé sórí. Mentality àwọn slave master òun ni gbogbo wa gbé sórí. Because wọ́n kó àwọn kan lẹ́rú, àwọn tó ń bọ̀ náà gbúdọ̀ ṣẹrú. Nítorí pé àwọn lágbájá kówó jẹ, àwọn tó ń bọ̀ náà wọ́n gbúdọ̀ kówó jẹ. Ṣé ti rí mentality yẹn? Kò kí ń ṣe mentality Kaaro Ajire rárá. Gbogbo àwọn orísun ìṣòro nìyẹn. Ibi tí problem gangan wá ti bẹ̀rẹ̀ nìyẹn. Nítorí pé kí ni tí wọ́n bá ní opportunity tó ṣe the right thing. Tí ò wò wípé àwọn lágbájá ń kówó jẹ, ìṣòro yẹn ò ní pọ̀ tó bó ṣe pọ̀ tó yìí. Orísun ìṣòro wa òun ni pé gbogbo nǹkan tí ó jẹ́ títí wa là ń accept. Mo máa sọ̀rọ̀ kan lánàá, mo lọ sọ́dọ̀ doctor. Ó wá kọ oògùn fún mi. Doctor wá pè mí pé kóhun tó gbàgbé òun fẹ́ sọ fún mi pé àwọn oògùn tó ń kọ fún mi yẹn o. Ipe mi ò gbúdọ̀ máa lò all the time o. Pé mo gbúdọ̀ make sure pé kí ni yẹn worry me to the extent pé ara mi ò lè mú mọ́ra mọ́ kí n tó lo oògùn. Mo wá ní kí ló dé? Ó ní nítorí pé ó máa ń ba liver jẹ́. Tablet tí wọ́n ṣe fún wa pé ká máa lò ó tún ba liver jẹ́. So a lot of people bí irú nísìnyí nítorí pé doctor mi ó jẹ́ professor. So èmi dẹ̀ máa relate dáadáa, òun ló ṣe sọ fún mi. Ó lè má sọ fáwọn ẹlòmíì. Ó lè má rò pé ó yẹ kí n sọ fún ẹni. Kò ṣe pé bóyá ó fi ṣèkà, mi ì sọ pé ó fi ṣèkà. Ó lè má rántí pé kí n sọ fún wọn tí bọ́sítà mo ti lọ náà kó tó pè mí padà pé òun gbàgbé kóun sọ fún mi o. Meanwhile, àwọn nǹkan tó jẹ́ títí wa tá lè máa lò, tá lè máa fi ṣe ìwòsàn ara wa, ó wà níbẹ̀. A rí nírí pé ó dọ̀tí, ó ṣe kinní kan. Reformation ló yẹ ká bẹ̀rẹ̀ sí ní encourage lórí àwọn product títí wa. Ká kọ́kọ́ accept pé kíní wa ni. Ká kọ́kọ́ accept pé okay, ó ti bàjẹ́, kí ni àtúnṣe? Kí ni ọ̀nà àbáyọ lórí ẹ̀? We need to reform it. Mo máa ń sọ máa ní we need a lot of àwọn counselors tí wọ́n máa enlighten àwọn youth wa. Nítorí pé àwọn politician wọ́n ti oppress wọn pẹ̀lú owó. Òun ni gbogbo wọn ṣe ní mentality pé ẹ jẹ́ káwọn náà ṣe money rituals. Tí wọ́n bá ṣe money rituals wọn tán, kí ni wọ́n fi owó yẹn ṣe? The same thing táwọn politicians ṣe, òun náà ni wọ́n ń ṣe. Orísun ìṣòro wa nìyẹn. Because Yorùbá náà ló pòwe wọ́n ní ẹṣin tíwájú ni tẹ̀yìn wọ̀ sáré.
but this is the moment for us pé ká bẹ̀rẹ̀ sí ní correct ẹ̀. Ó dá nísìn gbogbo wa dìde aláfẹ́ gba Yorùbá nation ló lè solve problem ká bẹ̀rẹ̀ sí ní kọ́ èdè wa ká bẹ̀rẹ̀ sí ní lo gbogbo àwọn nǹkan tó jẹ́ títí wa. A lot of people nísìn àwọn politician kó wọn mọ́ra wọ́n gbé owó fún wọn. Gbogbo plan wa lórí ọ̀rọ̀ Yorùbá nation wọ́n gbé wọ́n lọ sọ fún àwọn politician ẹ̀yin ò ṣe pé àwọn politician pé owó tẹ́ gbé fún wa yìí ẹ wá fi build Yorùbá nation yìí gbogbo wa la máa benefit ńbẹ̀ gbogbo ẹ̀yin náà máa benefit ńbẹ̀. You are not our enemies. In as much as ẹ pé èdè Kaaro Ajire ni gbogbo wa ń sọ a kì í ṣe ọ̀tá ara wa. So ẹ jẹ́ ká gbé owó ilẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní ṣe research àwọn egbògi wa. Ẹ jẹ́ ká gbé owó yìí lẹ̀ kí ni àwọn nǹkan tá lè fi èédú ṣe. Ẹ jẹ́ ká gbé owó yìí lẹ̀ ẹ jẹ́ ká build industry. Ẹ má importation ti pọ̀ jù. Wọ́n import èlé ẹ jẹ́ káwa náà ká kọ́kọ́ mì ká bẹ̀rẹ̀ sí ní build àwọn nǹkan yẹn. Ọmọ mi ó dé láti school wá sọ fún pé pé my mommy ó wí pé wọ́n sọ pé Nàìjíríà wọ́n máa gbé crude oil lọ sí ìta wọ́n lọ sọ di petrol wọ́n wá gbé petrol wá wọ́n tún wá tà fún wọn pé ṣé mi ò mọ̀ pé after tó bá get ti petrol nínú crude oil there are so many other things tó tún máa rí nínú ẹ̀. Mo ní kò kúkú ṣe páàní refinery Nàìjíríà ní refinery but kò wá wọn use ẹ̀ náà ni nítorí owó tó fẹ́ kó jẹ. Ọmọ yẹn sọ pé stupidity ni. There are so many things tó explain fún mi lórí ẹ̀. So ìdí nìyẹn tó pé tó bá jẹ́ pé tiwantiwa ni gbogbo àwọn tó pera wọn ní philanthropist lẹ́yìn instead tẹ máa fáwọn èèyàn kan a ṣe giveaway a ṣe kinní kan let there be opportunity job opportunity ló máa help àwọn èèyàn láti move forward instead of giving them away. Mo sọ mo ní tẹ́bí bá ń pààyàn tí ò níṣẹ́ tí ò ní ọ̀nà àbáyọ àbí báwo ló máa ń sọ nǹkan tó lè máa fi mú oúnjẹ wá tẹ́ bá fún lówó lè níṣẹ́ máa fún lọ́la tẹ́ bá fún ṣẹ́fẹ́ fún 365 days ni. But when you empower them at least ẹ máa rán wọn létí pé mo empower ẹ pé kò lè di ọba o mo empower ẹ kò lè empower àwọn tó bọ̀ lẹ́yìn ẹ. Reason nìyẹn tá ṣe need a lot of counselors. Gbogbo ọmọ ló ti di ritualist tán killings everywhere. A dẹ̀ sọ pé a fẹ́ kúrò nínú Nàìjíríà yẹn nítorí pé kí ni àwọn ìran ọmọ Kaaro Ajire ìpakúpa náà pa wọ́n. Ìṣekúṣe ni àwọn àjòjì ni wọ́n ṣe wọ́n. Let us regain back our own freedom. Ọ̀nà owó la fi lè regain freedom wa ká tètè kọ́kọ́ wá solution sí gbogbo àwọn àṣírí. We need to find solution. Ọ̀nà owó láti máa find solution. We need to go more into researching. We need to make a lot of effort ká bẹ̀rẹ̀ sí ní tẹ̀sí gbogbo àwọn nǹkan tó jẹ́ tiwa. Number 2, àwọn ẹ̀sìn tí wọ́n gbé wá fún wa. Because I asked so many questions concerning this religion. See mi ò tí rí answer. Spirituality wa wọ́n máa ní ìṣẹ̀ṣe làgbà. Ó dàgbà ju àwọn ẹ̀sìn yìí lọ. Kí ni effect àwọn ẹ̀sìn yìí? Nítorí pé ìgbà tí wọ́n máa bẹ̀rẹ̀ religion yìí, Church of England kí ni wọ́n fi ń ṣe? Wọ́n fi ń ra ẹrú ni. Business center ni. Wọ́n fi ń ṣe okòwò ẹrú. Ìgbà tó fi ń ṣe okòwò ẹrú, ìdí nìyẹn tó fi jẹ́ káwọn religious leaders wa náà kó jẹ́ kí àwọn èèyàn wa kó wà ní the same position ẹrú. Àwọn ọmọ ò lè lọ sí school, ẹ dá school lẹ̀, kò bọ́fẹ̀ dé. Ẹ dá eléyìí lẹ̀, àwọn èèyàn òró ń jẹ́jẹ́. Ẹ jẹ́ ká kọ́kọ́ padà, ká kọ́kọ́ lọ embrace nǹkan tó jẹ́ tiwa. Then ẹ jẹ́ ká embrace ara wa gẹ́gẹ́ bí ọmọ Kaaro Ajire. Ká gbọ́ ohun ọmọ Kaaro Ajire níta, ká bá orientate ara wa. We need a lot of orientation. Àwọn solution sí àwọn àṣírí ìṣòro yẹn nìyẹn.
gbogbo àṣírí orísun ìṣòro òun solution ni pé ká bẹ̀rẹ̀ sí ní embrace nǹkan tó jẹ́ titi wa. Then another thing òun ni pé mo tún fẹ́ fi another example fún wa òun ni ọ̀rọ̀ hush puppy. I don't have anything against him. Ẹ wo gbogbo adúrú owó tán ni ó make gbà yẹn. Àwọn wo ni àwọn bàbá àsàlẹ̀? Àwọn àjòjì ni bàbá àsàlẹ̀. Ẹ má jẹ́ ká máa jẹ́ kí àwọn àjòjì kó máa lò wá fún iṣẹ́ ibi nítorí pé tí wàhálà ẹ̀ bá dé àwa náà máa gbé gẹ́gẹ́ bí èèyàn bí. Meanwhile àwọn àjòjì ni wọ́n wà ní abẹ́lẹ̀ ìròmìmí tó ń jó onílù ẹ̀ wà nísàlẹ̀. Then tá bá ní pé à ń ṣe Yorùbá nation ẹ jẹ́ ká fi tọkàntọkàn ṣe. Èmi sìn Yorùbá nation tí mò ń ṣe mi ò ṣe fún anybody. I am doing it for myself and for my unborn generation. Nítorí pé mi ò fẹ́ kí ìran mi kankan ṣe ẹrú mọ́. Ẹ jẹ́ ká fi nǹkan tó ṣẹlẹ̀ ní Ukraine. Ọlọ́run kó àwọn ọmọ Kaaro Ajire, ó ń kọ́ wa ní ẹ̀kọ́ ńláńlá, ó dẹ̀ ń tú àwọn àṣírí ìṣòro wa fún wa. But mi ò wá mọ̀ bóyá à ń fi òye gbé. Mi ò mọ̀ bóyá àṣírí tọ́lọ́run tú fún wa yẹn ó yé wa. Lálákọ̀ọ́kọ́ Ọlọ́run COVID ṣẹlẹ̀. A rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ during COVID. A rí àwọn religious leaders kan wá ṣe miracle o lórí ọ̀rọ̀ COVID. Òye kan òun lọ́lọ́run fi yé wa. Nǹkan tá à ń rí ní lórí social media ni pé ẹ mú kí lorúkọ ewé mọ́ngòrò ẹ sè é, ẹ fi ọsàn wẹ́wẹ́ sí, ẹ mú pineapple ẹ sè é, ẹ fi ginger sí. Àwọn nǹkan yẹn ni à ń rí gbà yẹn. Ọlọ́run ó ń fi nǹkan kan ó ń bá wa sọ̀rọ̀ ni. Another thing tí mo tún wá rí ni pé ti Ukraine yìí èyí tó ṣẹlẹ̀ yìí another big example. Ọlọ́run ó ń fi ó ń fi solution hàn wá, ó ti ń fún wa solution lórí ọ̀rọ̀ orísun ìṣòro wa, ó ti ń fún wa solution. Wọ́n ti rí pé àwa káàbọ̀ ẹ má bínú bàbá mi mo ti kọ́ ti yín. Àwa gangan a gbọ́dọ̀ máa ríra wa bí number one nítorí pé wọn ò rí wa bí number one. Bàbá mi Ọlásùnkànmí ẹ má bínú jàre mi ìmọ̀ pẹ́ yìí ni. A gbọ́dọ̀ máa ríra wa bí number one fúnra wa nítorí pé gbogbo bíkíbi tá a bá dé gbogbo pálí ìlúkìlú tá a gbé dání second citizen ni wa. A lè má tiẹ̀ tún jẹ́ second citizen. Bí irú nísìn ní France ń bíbá yín sìn àwọn Arab àwọn ní second citizen wa. Àwọn ṣe àwa tá jẹ́ dúdú a kì í ṣe second citizen nínú ìlú yìí. So nǹkan tí àṣírí tọ́lọ́run tún fún wa ní pé first citizen ni wá ká wá padà ká lọ máa ṣe kí ni ká lọ máa tún nǹkan tó jẹ́ titi wa ṣe ká lọ gba orílẹ̀-èdè wa nítorí pé Ọlọ́run gan fúnra rẹ̀ ti dìde láti gbà á fún wa. Káwa náà fúnra wa ká wá dìde fúnra wa láti gbà á fúnra wa. Lálákọ̀ọ́kọ́ a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara wa. Lẹ́lẹ́kejì àwọn ọmọ Kaaro Ajire wọ́n matter most, wọ́n dẹ̀ wà very important láàrin ara wa sí ara wa. Àìdá ọ̀rọ̀ tí mo sọ fún dádì kan lọ́sàn-án gbà tán pé mi mo ní ẹ wò ẹ má bínú sáwọn èèyàn wọ̀nyí o. Mo ní ẹ jẹ́ ká gba Yorùbá nation lẹ́ni àwọn náà máa bọ́ síwájú pé láíláí o ṣèbọn ọmọ Yorùbá ni mí ṣèbọn ọmọ Kaaro Ajire ni mí irọ́ o ipò báyìí lèmi fẹ́ dì mú. But àwọn gangan ni the enemy of Yorùbá nation. Nítorí pé wọn ò ní ìgbàgbọ́ tó pé ó lè bọ́ sí. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ between Russia and Ukraine. Kò kàn mí nítorí pé mi ò kí ń ṣọmọ Russia. Putin ò sọ̀rọ̀ nípa ilẹ̀ Kaaro Ajire. Gbogbo báwọn Fúlàní ṣe ń pa àwọn èèyàn wa, bó ṣe ń gbé àwọn èèyàn wa, bó ṣe ń kidnap àwọn èèyàn wa, kò sọ̀rọ̀ nípa ẹ̀. But Ọlọ́run fẹ́ fi nǹkan kan yí àwọn ọmọ Kaaro Ajire ni. A lot of people are shouting, pray for Ukraine o, pray for kinní kan, pray. Why tí ẹ ṣe mú prayer yẹn
kẹ́ forward ẹ̀ sí ilẹ̀ títí wa ká bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ká bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ nítorí pé kí ni wọ́n ti èmi believe pé wọ́n ti ń gbàdúrà yẹn over 60 years ago kí ló dé tí a gbé ìgbésẹ̀ àwọn kan wà wọ́n dìde wọ́n náà wọ́n born to rule ẹ̀ẹ́dẹ̀jẹ́ kọ́ ló máa rúùlù ara wọn wọ́n wá sọ pé ẹ̀yin kan o koríko ni yín o àwọn máa jẹ́ yín ni ẹ̀dẹ̀ jókòó gbogbo wa a fẹ́ accept every 30 years ni Yorùbá máa ń dalẹ̀ Yorùbá nítorí pé Ọlọ́run ò fẹ́ kí a lọ jẹ́ ẹrú ni okay tọ́mọ Yorùbá bá become president ẹjọ́ ní Senate àwọn wo ló pọ̀ jù bẹ́ẹ̀ ìran Fúlàní ló pọ̀ jù bẹ́ẹ̀ tí ọmọ Yorùbá tó jẹ́ president tó bá gìwù tó bá gbé ọ̀rọ̀ kan lọ àṣẹ kan lọ wọn tó bá accept ẹ̀ kí lẹ fẹ́ kó ṣe àwa máa bá wí pé kò ṣe nǹkan kan o kò ṣe nǹkan kan sílẹ̀ Káàárọ̀ Oòjíire o kò nífẹ̀ẹ́ ọmọ Káàárọ̀ Oòjíire o but ǹjẹ́ tí wo àṣírí tó wà níbẹ̀ nítorí pé ó wà very important ká mú àwọn àṣírí yẹn ká dẹ̀ mọ orísun an example ni bàbá tó ń káàkiri nísìn Niger wọ́n níbi kan jóná bẹ̀ ó gbowó lọ síbẹ̀ ilẹ̀ Káàárọ̀ Oòjíire nítorí pé kò kà wá sí àwọn yẹn gangan ni wọ́n important jù torí pé abẹ́ àwọn ló ti fẹ́ lọ ṣe ẹrú ká má bá wá ṣe ẹrú èmi máa ní invite wọn kó máa bọ̀ kó wá ná gbogbo ohun tó fẹ́ lọ ná sílẹ̀ Haúsá yẹn kó ná sílẹ̀ Káàárọ̀ Oòjíire tó bá ná sílẹ̀ Káàárọ̀ Oòjíire tá a bá build ilẹ̀ Káàárọ̀ Oòjíire ẹ jẹ́ ká gbà náà ẹ wo Dubai tá a bá bẹ̀rẹ̀ sí ní wo gbogbo àwọn mi ìmọ̀ nǹkan tó máa ń pè ní English ẹ má bínú o emission làwọn máa ń pè ní French ní bíbáyìí wọ́n ní 50 years ni wọ́n build Dubai bẹ́ẹ̀ yẹn we can do more than that Dubai ò lọ yáwó lọ́wọ́ ẹnì kankan ó jókòó ara ẹ̀ ó ń ta ìwọ̀nba ọjà tó ní nǹkan tó ń mọ̀ ó ń ṣe nǹkan tó ń ṣe rí tí wọ́n bá lọ mo ti sọ́rí mo ní tí wọ́n bá lọ gbé áńgẹ́lì wá pé káńgẹ́lì kó wá rúlu Nàìjíríà kò lè make any sense kò lè work torí pé kò work láti ìgbà tí wọ́n ti gba independence kò dẹ̀ lè work náà ni because different people with different culture with different languages kò lè ever see the love tó ń crave for kò lè sí bẹ́ẹ̀. But one people, one culture, one language, ó máa work. Kí ni gbogbo àwọn ìlú yóò ṣe work? Kí ni gbogbo àwọn ìlú yìí ṣe work? Nítorí pé èdè kan náà ni. Wọ́n dẹ̀ máa ń jẹ́ kí àwọn àjòjì mọ ayé wọn nípa àjòjì. Àjòjì níyìn o, ayé yín leléyìí o. Mo ti sọrí lórí program yìí pé ìgbà tí mo dé rí, I want to become a police officer. First and foremost, only you cannot become a police officer in this country because you are not a citizen. Báyẹ̀mọ̀ tí ní kí lorúkọ ẹ̀. Gbà tí mo tún wá padà lọ, wọ́n ní nítorí pé you are a citizen by. Kò ṣe pé citizen gangan ni ẹ́. Àwọn position kan wà tí àwọn àjòjì ò lè débẹ̀. Ìgbà tí mo débi iṣẹ́ lẹ́ẹ̀kan tẹ́mi àti woman kan sọ̀rọ̀. Director ó ní pé òun understand ó náà òun ní ọ̀rẹ́ kan Ghanaian ni ó ní PhD nínú ìlú yìí ló ti kàwé o ló ti lọ sí school tó ti ní PhD iṣẹ́ cleaning ló ń ṣe ó ní bọ̀ nísìn not knowing pé ó mọ nǹkan tó ń ṣe ó ní nísìn lẹ́yìn woman yẹn ó máa ń travel sí ó máa ń lọ lu wọn oríṣiríṣi ó ní ó wá mú experience tó ní níbí ó lọ fi build nǹkan ní so many things ìlú wọn torí mi àti woman yẹn sọ̀rọ̀ wá ń bèrè pé àwọn ọ̀rẹ́ mi wọ́n á ní mi ìnáwó wá náà wọ́n á introduce woman yẹn sí mi wọ́n á ní mi kì í ṣe tó máa ń nà rẹ̀ máwọn ọmọ mi lọ̀rẹ́ mi ló wá ṣàlàyé fún mi ìdí nìyẹn ó ti wò pé òun ò jẹ́ number 1 number 2 number 3 náà tóun sí ládùúrú gbogbo ẹ̀kọ́ tóun kà jẹ́ kóun lọ lò ó sílùú òun torí ẹ̀ ní Yorùbá ṣe máa ń sọ pé àjò ò lè dùn títí kó nílé má relé ilé
làbọ̀sími oko but táwọn ọmọ Kaaro Ajire tó bá sọ lónìí pélé làbọ̀sími oko àìmọye àwọn tó ti ṣe ilé làbọ̀sími oko tó ti kidnap wọn tó ti pa wọn. Mo sọ mo ní gbogbo energy tí gbogbo wa ń fi sára lágbájá kan presidency kan ẹ jẹ́ kí gbogbo wa push energy yẹn sínú Yorùbá nation kọ́ wá wò bóyá a máa rí gbà bá ní rí gbà gbogbo energy táwọn ọmọ ensars ló ń gbà yẹn kí wọ́n push energy yẹn sínú Yorùbá nation gbogbo energy táwọn àwọn tó pera wọn ní students tó dìde nísìn tó náà wọ́n fẹ́ lò sí tó fẹ́ fi ṣe rally ẹ jẹ́ kó push ẹ̀ sínú Yorùbá nation kí gbogbo wa ká come together bóyá ànígbà nation wa bóyá we will not rebuild our nation we will not rebuild all that concern us àwọn òkàṣọ wa sí àkàkàbálà wa sí àkàǹkárá sí bọ̀ lọ́jọ́ tòní òun gbogbo ayé ló ń wọ̀ gbogbo ayé ló fi ń ṣe bàtà náà fi ń ṣe báàgì tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò fi ṣe báàgì o mo sọ̀rọ̀ kan mo ní àwọn forefathers wa ti ń gbé báàgì àpò tó máa ń fi ń kó apá tó máa ń gbé jáde there are so many things tó yẹ pé àárín nírí pé òyìnbó ló gbé wá no this is the reason why ti gbogbo wa ká lọ máa kọ́ history original history dẹ̀ ní ká kọ́ ẹ má jẹ́ ká kọ́ ìtàn tí àwọn àjòjì gbé wá fún wa Odùduwà kan ó wá láti Mẹ́kà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run láti ìjọ́ ta ti ń gbọ́ orúkọ àwọn ará Mẹ́kà ǹjẹ́ gbọ́ Odùduwà ń bẹ̀ ta ni fámìlì ẹ̀ ń bẹ̀ ìgbà yẹn ni Lámúrúdùn yẹn Árábù ni ó wá sílé Ifẹ̀ ẹ̀tàn jẹyìn lẹ́nujọ́ mẹ́ta iná tún sọ pé àwọn Chinese sọ pé lineage àwọn Nàìjíríà kan ni ilẹ̀ Kaaro Ajire ni why tó fi jẹ́ pé àwọn àjòjì náà máa wá kó ọrọ̀ ajé wa ìsìn ni wọ́n wá rí pé ẹjọ́ ṣé kọ́lọ̀ wa bára wa mu ṣéde wa bára wa mu ṣóúnjẹ kan náà lájọ ń jẹ ibi tó yẹ káwọn èèyàn question ó dàbí àǹtí mani ask question àwọn deep question ask them tó bá bẹ̀rẹ̀ deep question that is when you will know the truth ẹjọ́ ìran Kaaro Ajire wo lójú ẹ̀rí fitifiti bí ojú ìṣìnúà nítorí pé wọ́n ti rí gbogbo nǹkan àlùmọ́nù ìwà àwọn náà fẹ́ wá kó títí wọn wọ́n ti rí wípé àwọn tó jẹ́ elders àwọn leaders àwọn politicians wa owó nìkan ni wọ́n mọ̀ tó bá ti fún yín ní token gbogbo àwọn ọba ilẹ̀ Kaaro Ajire wọ́n máa fún yín ní token ẹ máa kó gbogbo ẹrù tó pọ̀ lọ́jọ́ tòní mo ti sọ severally UK ní gold reserve France ní gold reserve Belgium ní gold reserve Swiss gbogbo wọn náà ní gold reserve ẹjọ́ wọn wá gold nílẹ̀ wọn Africa yìí náà ni wọ́n wá fún àwọn ọmọ yín ní token kí ló dé tí ẹ wá fúnra yín nǹkan tí Dubai ṣe tí Dubai fi di bó ṣe dà tí gbogbo wa wá ń rọ́ lọ síbẹ̀ ní ìsìn nìyẹn ẹ wo àwọn àjòjì tí wọ́n wá sí Europe ń bí àwọn náà build ìlú yìí fún wọn gbogbo train station UK ẹjọ́ gbogbo ẹ̀ àwọn wo náà build ẹ̀ nísìn wọ́n wò pé okay àwọn ti lose àwọn èèyàn tó pọ̀ wọ́n wá náà fẹ́ ṣe scholarship kẹ́ máa bọ̀ kẹ́ máa wá ṣẹrú ẹ máa bọ̀ ẹ máa bọ̀ wá ibi máa encourage àwọn èèyàn kọ́ máa bọ̀ wá ni. kọ́ máa bọ̀ wá ní tó bá jẹ́ pé a gba ìlú wa a tún ìlú wa ṣe a mú gbogbo nǹkan wa a reformat gbogbo nǹkan wa a rebuild gbogbo nǹkan tó jẹ́ tiwa nílẹ̀ Kaaro Ajire ẹjọ́ holiday làwọn èèyàn máa wá ṣe wọ́n padà. A lot of people tí wọ́n ti dàgbà tó wà nílùú òyìnbó ó ti sún wọn because àìmọye àwọn èèyàn tó kú sínú ilé kò sẹ́bí kò sára kò sójúlùmọ̀ ẹlòmíì òkú ẹ̀ ti máa wú ẹlòmíì òkú ẹ̀ máa ti máa rùn báyìí kó tó mọ̀ pé ó ti kú sínú ilé ṣé ìgbé ayé tó yẹ àwọn ọmọ Kaaro Ajire nìyẹn Ọlọ́run ti mọ̀ wípé ibẹ̀ yẹn la bìlọ́ọ̀gì sí kó tó fún wa níbẹ̀ ó ti mọ̀ pé ibi táwọn bìlọ́ọ̀gì sí ni kó tó dá wọn síbẹ̀
gbogbo ẹ̀ tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní trace ẹ̀ from history wọ́n fi ìbọn gbogbo ẹ̀ wọ́n okay nígbà tá a sọ pé ó lè àwọn forefathers wa wọ́n ta àwọn ọmọ wọn lẹ́rú pẹ̀lú token àárí gbogbo fọ́tò tí wọ́n ti so ṣéènì mọ́ wọn lọ́rùn for a father or a mother láti fi ọmọ ẹlẹ́fọ̀ òyìnbó ẹ ti mọ agony àti pains tó máa go through ni ẹ̀tọ́ jẹ ni wọ́n tọ̀ wọ́n jẹ ni wọ́n tọ̀ wọ́n jẹ ẹ̀tọ́ jẹ yẹn náà ni wọ́n mú wá pé wọ́n Nàìjíríà ló máa dá wọ́n ní giant of Africa kí la fi giant of Africa àní airways kò sí Nigeria what is it called airways dà kò sí kí lorúkọ ẹ̀ so many things is missing tí wọ́n lè pè ní Nàìjíríà ò ní refinery tó jẹ́ títí ẹ̀ àdẹ́dẹ́ jẹ́ giant of Africa ìdí nìyẹn tá ṣe ní a gbọ́dọ̀ tú gbogbo àwọn àṣírí orísun ìṣòro wa a nídìí mọ́ a ti kọjá báwo lọmọ yẹn ṣe sọ lánàá mo ti gbàgbé bọ́mọ mi ṣe sọ ó lo èdè kan mi mọ bóyá sọ òyìnbó ẹ̀yẹn ó ní a ti kọjá kó máa ṣẹ̀wá sọ fún wa wípé wọ́n máa ń kó sardine sínú agolo a ti kọjá kó máa ṣẹ̀ sọ fún wa wípé báyìí náà ṣe ń preserve àwọn nǹkan látàláyé báyé làwọn bàbá wa ti ń preserve àwọn nǹkan àìní kí lorúkọ ẹ̀ mi mọ bóyá endurance ni máa pè é ní o òun ló ṣe wá we want everything quick ilẹ̀ Kaaro Ajire tó yẹ pé iṣẹ́ oko iṣẹ́ àgbẹ̀ àwọn àjòjì náà na àwọn èèyàn wọ́n máa nà wọ́n játijàti wọ́n á pa wọ́n sí orí oko wọn nígbà tí jọlọkọ jèrè àbí báwọn náà ń pe kíní yẹn tó wà ń bẹ̀ tí wọn bí èèyàn kọ́kọ́ dá láti wọnú oko yẹn a máa continue lórí àṣírí orísun ìṣòro àwọn ọmọ Kaaro Ajire gbogbo ẹ̀ la máa sọ nítorí pé a gbọ́dọ̀ dákẹ́ lórí ẹ̀ àǹtá bá ṣe ń sọ ká lè máa ṣe àtúnṣe ni gbogbo ẹ̀yin tá bá mọ̀ pé ẹ jẹ́ kánsẹ́lọ̀ we need you láti ká lè bẹ̀rẹ̀ in action ká máa cancel àwọn youth wa kò ń ṣe oògùn owó nìkan kò ń ṣe rituals nìkan lèèyàn lè fi make owó ọmọ kan wà tí wọ́n pè mí ọmọ yẹn ni wọ́n ti mọ̀ òun lọ wọ́n sọ pé 5 years ló máa fi lo owó yẹn ẹ̀rù yẹn ló wá bá ọmọ yẹn pé 5 years kẹ̀ tọmọ yẹn fi wá sá ẹlòmíì ò ní mind nítorí gbogbo nǹkan tó ń go through reason ìyẹn tó yẹ pé we need empowerment among ourselves kò dìgbà tí a bá ṣe bẹ̀rẹ̀ sí ní ó dìgbà tó bá gba Yorùbá nation no èèyàn tẹ́bí ń pa tó fẹ́ wàásù fún kò lè gbọ́ ìwàásù wọ́n gbọ́dọ̀ nísìnyí àwọn ọmọ gan ti rí gbogbo ìgbésẹ̀ tán àwọn youth wa wọ́n ti rí àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tá à ń gbé lórí empowerment we need to save our people tábà tí ń gbégbèsè ká máa rántí wípé àwọn èèyàn wa wọ́n ń kú ikú kíkú ẹ wo bí wọ́n ṣe pa bọ́ì tó ń pè ní kọ́kọ́rọ́ yẹn ẹ dẹ̀ gé orí ọmọ ènìyàn ẹ gbé orí ẹ̀ lọ àwọn tó jẹ́ ọlọ́pàá wọn ò rí kankan ṣe sí gómìnà kò rí kankan ṣe sí torí ẹ̀ ni mo ṣe máa rán gbogbo wa létí pé ikú tó ń pojú gbẹ̀ ni òwe ló ń pamọ́ ni wọ́n ti gbé owó fún àwọn ọ̀jẹ̀lú ní ìsìn mo máa sọ máa ní there is always àti ṣe tọ́pìkì enemy within lórí bí àti ṣe tọ́pìkì divide and conquer wọ́n fẹ́ try láti divide wa so that wọ́n á lè conquer wa ẹ wo gbogbo àwọn major posts nílẹ̀ Nàìjíríà NNPC ilẹ̀ Kaaro Ajire ni o gbogbo epo tó ń wà everything ta ló wà bẹ́ẹ̀ ẹ wo minister for education kò lè speak correct English o
and he said he's a minister for education. Our students here address it. He work out on them because òun ní confidence in himself. Kò lè defend the position tó wà. Ìdí nìyẹn tá ṣe gbọ́dọ̀ lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ìdí nìyẹn tá ṣe gbọ́dọ̀ wọ́n bá ṣe máa protect àwọn èèyàn wa. Kó yé kú ikú àìtọ́jọ́. Ìdí nìyẹn tó yẹ pé ọ̀rọ̀ Yorùbá nation yìí, ìjà Yorùbá nation yìí ti gbogbo wa ni, most especially àwọn obìnrin. Ìbànújẹ́ máa ń gorí ọkàn mi tí bá rí àwọn obìnrin tó ṣe ń bá ara wọn jà. Àwọn ènìyàn dẹ̀ ń kú, abiyamọ dẹ̀ ni wọ́n. Ó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi pé àwa gangan ló yẹ ká bọ́ síta. Àwa gangan la ní ìjà yìí. Àwọn obìnrin ló ń sọ ọkọ nù, àwọn obìnrin ló ń sọ ọmọ nù. Àwa la ní ìjà, àwa la ní ìgbésẹ̀ tó pọ̀ jù tá máa gbé nínú ẹ̀. Àwa yẹn gan la lọ máa jó, ọlọ́mọ jà jójú ẹlẹ́yà. Wọ́n lọ máa jó fún àwọn politician, wọ́n á gbá Àǹkárá fún yín, wọ́n á fi 2,000 wọ́n á fi tì lẹ́yìn. Ó tún dé ẹ̀yìn ọdún 4. Abiyamọ mi máa kiri pure water ni kí ọmọ lè lọ sí yunifásitì. Ọmọ jáde yunifásitì ọ̀hún tán, wọ́n pàdánù. Ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ó wá ń ké tọ̀ntọ̀ntọ̀ntọ̀ fún ẹ̀san. Ọlọ́run wá dìde, ó wá ń tú àṣírí fún wa pé ẹ wo bó ṣe ń ṣe, ẹ wo gbogbo plan àwọn politicians, ẹ wo gbogbo ìgbésẹ̀ tó ń gbé. Bó ṣe ní kó lọ kó gbogbo àwọn ọmọ sínú gúrùpù kákàkiri. Kó lọ da gbogbo gúrùpù àwọn Yorùbá nation rú, kó lọ da gbogbo platform rú. Àṣírí wọn ò bò, àṣírí wọn ò dẹ̀ lè bò. Nítorí pé kí ni? Àfi àwọn tó bá ń lo inú méjì tó fi ṣe Yorùbá nation. Mo máa ń sọ màá ní nígbà míì ariwo ó máa ń di ariwo lásán. Ọlọ́mọ yẹ kí ariwo wa kó di ariwo lásán. Nítorí pé wọ́n jẹ́ a lot of us. Gẹ́gẹ́ bí àwa tá à ń ṣe ìjàngbara Yorùbá nation yìí, a focus lórí nǹkan ẹyọ kan. There are so many aspects tó yẹ ká máa touch. Nítorí pé ojú ń pa, ẹ má bínú Yorùbá mi, ojú ń pa mi mo bá yẹn sọ Yorùbá yẹn. Àwọn abiyamọ ló ń jìyà jù. Àwọn abiyamọ ló ń jìyà jù. Àwọn abiyamọ ló ń jìyà jù. A ti ṣe rally, a ti polongo, a ti gbé ìgbésẹ̀. Àwọn ìgbésẹ̀ wo ló wá kù tó yẹ ká gbé? Àwọn ìgbésẹ̀ inú ilé ni. Mo ti kígbe títí mo pariwo wọ́n á jó Ládípọ̀ market sẹ́ from a reliable information ni wọ́n kára pọ̀. Wọ́n wò pé ó ti wá táṣìírí wọn. Ó padà jóná àbí ò jóná? Nítorí pé kí ni bá ṣe ń yọ́ sólà ń yọ́ gbọ́. Wọ́n ṣe ní kókó àwọn èèyàn sáàárín gbogbo platform àti gúrùpù kọ́ lọ dá gbogbo ẹ̀rù. Wọ́n ti kówó fún wọn, àwọn ọmọ Kaaro Ajire. Ìdí nìyẹn tá ṣe gbọ́dọ̀ orientate ara wa pé má ṣe ẹrù, èló ni wọ́n fẹ́ fún ẹ. Ẹ lè imagine ebi ń pa àwọn èèyàn, ìyà ń jẹ àwọn èèyàn. Ẹ fi 150 million bẹ̀yàn pé kó má ṣe Yorùbá nation mọ́. Èèyàn ẹyọ kan ni wọ́n fi 150 million bẹ̀. Ẹ fi 50 million bẹ̀yàn, ẹ fún àwọn èèyàn ní open check pé ẹ lọ sign iye tẹ́ bá fẹ́, ẹ má ṣe Yorùbá nation mọ́. Kó lè ta ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn, kó lè ta ọjọ́ ọ̀la ìrandíran wọn. Gbogbo àwọn àṣírí yẹn, gbogbo orísun ìṣòro yẹn, gbogbo ẹ̀ la máa touch lẹ́yọ kọ̀ọ̀kan, a dẹ̀ ní dákẹ́ sí. Brother Saheed Oníbùdó, mo rí yín, káàbọ̀ sórí ètò. Tọ́lá mo rí wọn náà, káàbọ̀. Dádì Pópọ́lá, mo appreciate gbogbo yín gan. Mo really dúpẹ́ lọ́wọ́ everybody. Mo really dúpẹ́ ní ọwọ́ everybody. Nítorí pé kí ni ọ̀pọ̀ la pè, díẹ̀ la yàn. Ọ̀pọ̀ èrò gbàlù, ọ̀pọ̀ èrò kọ́ ló máa ń gbàlù.
ìwọ̀nba èèyàn díẹ̀ òun ló máa ń gbàlù lọ́jọ́ tòní lára àwọn russophone ló máa ń pè wọ́n gbogbo àwọn ìlú tó wà close to Russia, Ukraine, Serb, gbogbo wọn russophone ló máa ń pè gbogbo wọn generally. Gbogbo àwọn míì nísìn wọ́n tún ti gba independent, méjì tún ti gba independence wọn. Ọlọ́run fi ń yé wa wípé àló máa ṣeéṣe fún yín sẹ́, ẹ̀yin ni kẹ́ má sinmi, ẹ̀yin ni kẹ́ má sinmi. Àwọn èèyàn míì wọ́n wá Russia o, ó ṣe kẹ́ ó ṣàpá ó ṣàwo, is protecting his own people ni. Nítorí pé kí ni wọ́n ní ó ní òun ò fẹ́ NATO, kí ni kọ́ má wá sí territory àwọn. Wọn ò fẹ́ wọn ní territory àwọn sẹ́. Ọ̀rọ̀ tí ẹnìkan sọ wọ́n ní kò kú Putin kò lọ Áfíríkà, kò lọ káwọn èèyàn lọ́rú, kò lọ kó ọrọ̀ ajé wọn láfíríkà. But ọ̀rọ̀ ẹ̀kọ́ ló kàn wá, kò kàn wá. He stood up to protect his own people. The way tó fi mọ̀ láti protect wọn nìyẹn. Ẹ jẹ́ káwa náà ká dìde ká protect àwọn èèyàn wa. The rate at which people are dying is alarming. The rate at which they are kidnapping people and they are killing people is alarming. The rate at which wọ́n ṣe rituals tó ń lu àwọn obìnrin, tí wọ́n ń lu àwọn ọkùnrin, tí wọ́n ń jí ọmọ kékeré gbé is alarming. Another method táwọn Fúlàní tún lò sí òun ni pé wọ́n gbé bus, wọ́n máa pèrò ní bus stop, most especially láàárọ̀ táwọn students lọ sí school. Wọ́n ní tó bá ti kó wọn wọlé wọ́n máa gbé wọn sá lọ. Gbogbo àwọn nǹkan yẹn ló yẹ kí gbogbo wa ká máa pariwo síta, ká dé máa mójútó, ká máa ṣiṣẹ́. Ẹ wò fún àwọn politician táìmù tán nílé léyìí ó ní límìtì. Yorùbá nation is forever. A lot of people don't understand pé tá bá gba Yorùbá nation lẹ́yìn, we have it forever. Ó ti di títí wa nìyẹn láì àti láíláí. Àwọn unborn generation wa more than 10 generation, more than 50, gbogbo generation tó bá ti ń wá lòun náà máa jọrọ ẹ̀. Nǹkan tá fẹ́ kó yé wa nìyẹn. But tó bá ní Yorùbá president kò lè ṣe ọdún 4 àbọ̀dún 8 lọ nínú ìyà, nínú ìpayín kékeré náà ni. Ẹ jẹ́ kí a kóra wa jọ ká bẹ̀rẹ̀ sí ní encourage àwọn youth wa, ká empower wọn, ká máa ṣàlàyé fún wọn pé when we have our nation is forever. Ó ti di títí wa nìyẹn. Ó ti di ìran wa pátápátá nìyẹn. Nítorí pé àwọn generation àwọn bàbá yẹn wọ́n jà fún ẹ̀tọ́ wọn, wọ́n jà fún orílẹ̀-èdè wọn, òun ni wọ́n ṣe ń fi wọ́n wọ́lẹ̀ bíi pépà. Kó má bàa fi àwa náà wọlé làwa náà ṣe dìde pé ó tó gẹ́, enough is enough. Ẹlòmíì ti sọ ọmọ nù, ẹlòmíì sọ àwọn ọmọ nù, ẹlòmíì ti sọkọ nù, àwọn ọmọ míì wọ́n da láìní ìyá, àwọn ọmọ míì ti da láìní bàbá, ẹlòmíì ti sọ ẹ̀gbọ́n nù, ẹlòmíì ti sọ àbúrò nù. Ṣó dìgbà tó bá kàn yín kẹ́ tó dìde fún ìjàngbara ilẹ̀ Kaaro Ajire ni. Àwọn politician yìí ọdún 8 ni wọ́n ní. Tẹ́ bá dẹ̀ wò àwọn group of people tí wọ́n wà nínú politics yìí, àwọn náà ń ṣèlú lọ. Mo ní anybody tó bá ti pé 60 years ó ti wọ retirement 57, 50, 80, ó wá ní strength àríwú ẹ̀rù 63 ní retirement age. Wọ́n á lọ dá gbogbo wọn sí home. Gbogbo àwọn bàbá yẹn ló yẹ kó ti kó lọ sílé. Kó wọ́n tó fi di pé wọ́n á yàgbẹ́ sára, wọ́n tọ̀ sára káàkiri. Ọdún 8 péré náà ní. But Yorùbá nation has come to stay and it is forever. Nǹkan tó yẹ ká máa fi yí àwọn èèyàn wa ní ìsìn nìyẹn pé tá a bá gba nation wa a ti gbà títí láíláí nìyẹn. But àwọn nǹkan tó ń fa tó jẹ́ orísun ìṣòro òun ni a máa ń lísìn sí àwọn èèyàn, a máa ń gba títí wọn. Àwọn ọmọ Kaaro Ajire a ní ìfẹ́ láàrin gbogbo ẹ̀ la máa sọ mí ìfẹ́ gbogbo tọ́pìkì yẹn mo fẹ́ mú lọ́tọ̀ọ̀tọ̀ ni. We need to love ourselves. We need to see each other as human.
ọ̀rọ̀ tí dáàdì kan sọ ní ìjẹta, dáàdì ní the difference between Africans and àwọn white òun ní pé àwọn white wọ́n love àwọn people wọn, àwọn politician wọ́n love àwọn people, àwọn èèyàn wọn. Tí mo bá fẹ́ travel lọ sí Paris, tí Mary City mi bá fẹ́ travel lọ sí Paris, the same train lájọ máa wọ̀. Local government chairman wọ́n máa tò mọ́tò tẹ̀lé ni nítorí pé kí ni you cannot sleep in the bedroom at the same time kó tún lọ sẹ̀ sínú pálọ̀ until tó bá rí wípé ilé ayé yìí bíntín ni. Ó nígbà tá bá bẹ̀rẹ̀ sí ní rí wípé lágbájá important àmẹ̀dù important, that is where tá máa rọ́nà lọ. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní jẹ́ kí ìfẹ́ kó override gbogbo nǹkan. Ìbínú àti ìjà kò sí nǹkan òkè láti ìgbà tó ti ń bínú tá ti ń jà, tá ti ń bínú tá ti ń jà, kí la èrè wo la jẹ. Ọdún 8 òun làwọn politician ní o, but Yoruba nation is a lifetime contract ni, lifetime contract. Tó yẹ pé generation to generation, generation to generation, tó bá jẹ́ pé gbogbo àwọn ìlú tí gbogbo wa ń sáwà yìí wọn ò jà fún independence wọn, àwọn ò ní ríbi sáwà síbẹ̀, àwọn náà dúró wọ́n jà ní, wọ́n gba ìlú wọn ní. Òun làwọn náà ṣe ríbi sáwà síbẹ̀. A lot of people are tired and frustrated to be outside. They want to come back home. A lot of people want to come and invest at home. Nítorí mentality Naija, wọ́n náà dùpù wọn. Nítorí mentality Naija, wọ́n náà gbá wọn. Wọ́n ṣoríṣiríṣi fún wọn. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni rebuild gbogbo nǹkan tó jẹ́ títí wa. Ó wà very important. Lẹ́ẹ̀kan sí, mo appreciate everybody. Kò sẹ́ni tí mo yọ sílẹ̀ o, because mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àsìkò tẹ́ fún mi. Time is money. Èmi ò ní time púpọ̀ because I have so many things tí mo máa ń ṣe outside outside Facebook live. Èmi ní many other things. Gbogbo ẹ̀yin náà tẹ́ fi àsìkò yín lẹ̀. Wọ́n ṣe pé ẹ busy, you are all busy. Reason yẹn tí mo ṣe máa appreciate yín, ojú òní tì. Ẹ ní fọwọ́ gbọ́mọ sí, ẹ ní ṣọ́kú láṣẹ Èdùmàrè. Gbogbo wa lájọ máa fi tayọ̀tayọ̀ wọnú Yorùbá nation yìí ni. Ọlọ́run máa gbà fún wa, Ọlọ́run máa gba ilẹ̀ Kaaro Ajire fún wa. A máa kígbe Yorùbá nation now. Gbogbo wa la máa kígbe ẹ̀. Gbogbo àwọn tó dẹ̀ wà látìmọ́lé, èmi ò tiẹ̀ kúkú rẹ̀ yàn kankan mọ́ látìmọ́lé. Ọlọ́run ti tú gbogbo wọn sílẹ̀. Gbogbo àwọn tí Ọlọ́run ń prepare, tẹ́lẹ̀dùmarè tó ń prepare fún wa fún Yorùbá nation yìí, àìsàn ò ní ṣe gbogbo wọn. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká ṣe kí ni, ẹ jẹ́ ká máa preach ẹ̀. Ẹ jẹ́ ká máa preach ẹ̀ pé politicians have just 80 years. Yorùbá nation is a lifetime investment. Tó yẹ pé àwọn generation to generation wọ́n máa benefit inú ẹ̀. Àwọn àjòjì wọ́n máa benefit inú ẹ̀. National anthem wa, ó ní àwa ní ìmọ́lẹ̀, we are the light of the Africa. Àwọn other African country wọ́n máa benefit nínú ẹ̀. Even àwọn aláwọ̀ funfun yìí, wọ́n tẹ̀ tí benefit nínú ẹ̀, wọ́n máa benefit nínú Yorùbá nation. Bitter leave wa. Torí pé ààrí fọ́mátì, ààrí build ẹ̀, ààrí program gbogbo nǹkan wa, everything wà bó ṣe wà. Ìdí nìyẹn tá ṣe wà lóko ẹrú. We have a lot of people. Ṣebí àwọn ọmọ Kaaro Ajire, àwọn no build the apps, Euro apps, àwọn ọmọ Kaaro Ajire, wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. They are doing great exploits ní gbogbo bíkíbi tí wọ́n wà. Gbogbo àwọn best surgeon, gbogbo àwọn best kini, àwọn ọmọ Kaaro Ajire ni. Ẹ jẹ́ kí àgbà ilẹ̀ Kaaro Ajire, ìdùnnú àti ayọ̀ ni gbogbo wọn máa fi padà wálé. Gbogbo ọpọlọ yẹn tí wọ́n máa wá lò ní ilé. Nítorí pé àwọn politician yìí, ọdún 8 òun náà ní o. Ẹ mọ̀ pé repeater ni wọ́n á repeat. Lẹ́yìn ọdún 8, Ọlọ́run má jẹ́ ká jìyà ayérayé.
àníjìyà ayérayé o. Ìdí nìyẹn tá a ṣe gbọ́dọ̀ máa ṣàlàyé Yorùbá nation. Àwọn wo ló ń fi ọ̀tá sáàárín ara wa? Àwọn náà ni. Àwọn náà ni ìran Yorùbá, wọn ò kì í ṣọ̀tá ara wọn tẹ́lẹ̀. Oppression dé látara àwọn politician ni tó máa oppress èèyàn. Ta ni bàbá eléyìí? Ẹ lọ fi pàyà ẹlẹ́kún. Àwọn tó ní language yẹn ó ti yé wọn bí mo ṣe sọ yẹn. Ọmọ ta ni ẹ nílẹ̀ yìí? Ẹlòmíì ọ̀gẹ̀dẹ̀ ló máa jí o. Wọn ò ní kókó béèrè lọ́wọ́ pé kí ló dé tó ṣe jí ọ̀gẹ̀dẹ̀. Wọ́n máa mú táyà, wọ́n máa fi jungle justice. But àwọn politician yín tó ń gbé billions of naira tó ń jẹ àlámọ̀rí ayé yín, ayé àwọn ọmọ Kaaro Ajire, wọ́n máa tún ṣe ránkàdédè bàbá o. Ránkàdédè náà wọ́n máa ṣe. Ẹ wo Lagos State for example. Ẹ wo revenue tí wọ́n pa lẹ́kọ̀ọ́ lásán. Ó ti tó build ilẹ̀ Kaaro Ajire. Gbogbo ẹ̀ pátápátá. Ká wá sọ ti Ògùn State, ká sọ t'Ondo State, ká tó wá sọ gbogbo àwọn nǹkan àlùmọ́ọ́nì ta ní. Àwọn ètò tó discover lately, ní sọ wọ́n. Ibẹ̀ lójú àwọn Chinese wà. Mo ní tẹ bá múra fún ìmúra kí lorúkọ ẹ̀ tí a bá múra àwọn Fúlàní, tá bá múra wọn ẹ múra àwọn Chinese lẹ́ẹ̀mẹwàá because àwọn náà ready. Àwọn aláìmọ̀kan tí wọ́n wà ní ipò, wọ́n ti ń gbà wọ́n láyè. Ẹ ṣé jàre bàbá mi, wọ́n ti ń gbà wọ́n láyè, wọ́n ti ń welcome àwọn Chinese yẹn, wọ́n ti ń ra ilẹ̀, àwọn bọ́nà ralẹ̀ sí, kí ni nǹkan tó wà nínú ilẹ̀ yẹn? Ìdí nìyẹn. Ṣó yẹ kó jẹ́ pé kaṣú tí wọ́n gbìn, àwọn ọmọ Fúlàní wá ra ilẹ̀ yẹn, wọ́n wá gbìn rẹpẹtẹ, wọ́n wá kó àwọn ọmọ yín kan máa wá já orí kaṣú yẹn, wọ́n máa wá já orí kaṣú, wọn ò tún ní sanwó fún wọn. Ìdí nìyẹn tí mo ṣe ní ẹ jẹ́ tá bá múra àwọn Fúlàní o. Ogun ọ̀nà mẹ́ta ló pín sí o. Ọ̀nà mẹ́ta lógun yẹn pín sí o. Àwọn godfather, àwọn slave master, alákọ̀ọ́kọ́ nìyẹn o. Àwọn Fúlàní gangan ẹlẹ́ẹ̀kejì. Àwọn Chinese yẹn ẹlẹ́ẹ̀kẹta. Chinese ti ń dín ata dídín, wọ́n ti ń rọ́ sínú ìgò, wọ́n ti ń gbé wá o, wọ́n ti wá ń tà fún yín o. Chinese ti ń ṣe gàrí. Báwo náà ṣe mọ̀ nípa gàrí? Báwo náà ṣe ń ṣe gàrí? Ìjẹ̀bú ò ṣe gàrí mọ́ o, Oǹdó ò ṣe gàrí mọ́ o. Wọ́n ti ń ṣe gàrí, wọ́n ti ń pàkì gàrí made in China, wọ́n ti ń kó wá sílẹ̀ Kaaro Ajire o. Kí ni àwọn nǹkan tí ẹ rò bọ́n mísì mọ́? Ṣé aṣọ àpè kò kí ń ṣe chemicalized gàrí? Ìdí nìyẹn tá ṣe gbọ́dọ̀ mọ orísun ìṣòro, solution, ìgbésẹ̀ tá máa gbé àti ìgbáradì tó yẹ ká gbáradì. Àwọn ìgbáradì tó yẹ ká gbáradì, mo ní ẹjẹ́ á máa protect àwọn èèyàn wa. Gbogbo ẹ̀yin landlord association ó ti hàn gbangba, àti early last year ni mo ti ń pariwo ẹ máa ṣe vigilante. Ẹ máa ṣe vigilante àdúgbò, ẹ máa ṣe vigilante ládùúgbò, ẹ máa ṣe mo ń pariwo. Nítorí pé kí ni? Bọ́n ṣe ń yọ ìso wọn làwa ń yọ gbọ́. Ìdí nìyẹn tá ṣe nídìí ìṣọ̀kan láàrin wa, la ṣe nídìí ìfẹ́ láàrin wa. Gbogbo àwọn àṣìṣe kò sí, there is constant thing téèyàn máa ń ṣe, òun ni mistake. Not only change, we are bound to make mistake. Mo dẹ̀ máa sọ máa ní ability láti correct mistake yẹn, òun ló máa jẹ́ kéèyàn keep going. Ronú lọ from here. Me understand again. You should be ashamed displaying this color.
kọ́lọ̀ wò kò yé mi ní ìmọ̀ tó ń sọ̀rọ̀ mo bóyá wọ́n bàbá wa Jack wọ́n báyàn kan wí ni. So kí ni nǹkan tí mò ń try láti sọ òun ni pé ẹ jẹ́ ká ṣe the right thing kò ṣe tá bá wá síta nìkan la máa ń sọ̀rọ̀ la máa ń ṣe kínní àìmọye àwọn nǹkan tá máa ń ṣe kò ń ṣe pé àwọn kan wà ní wọ́n ń ṣiṣẹ́ ní abẹ́lẹ̀ àwọn ò ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ but we work behind cameras. We talk to youth, we empower them. Láàárín ara wa, a máa engage wọn. We need more counselor. Torí ẹ̀ ni mo ṣe bọ́ síta nsìn. We need counselor tó máa bá wa counsel àwọn youth wa pé kò dìgbà tẹ́ bá ṣògùn owó kò tiẹ̀ sọ nǹkan tó ń jẹ́ ògùn owó kò dìgbà tẹ́ bá lọ ọ̀dọ̀ àwọn àjọ̀nú wọn náà àwọn àjọ̀nú náà ń pè fún wọn tó ń gbowó fún wọn at the end of the day tó ń kú tó ń ya wèrè. Àwọn owó yẹn ò kì í ṣe owó gidi tó ń báyàn kalẹ̀ ó wà important fún yín kẹ́ dàgbà kẹ́ dògbó. We need counselor tó máa bá wa counsel àwọn ọmọ yẹn. Ẹ má jẹ́ kó sú wa ká má jẹ́ kó rẹ̀ wá ká máa sọ fún wọn pé àwọn predicament nǹkan tó fa predicament wọn ní Nàìjíríà tá a wà tá a bá múra gbogbo energy tí wọ́n tó ń fi wá àjọ̀nú tó máa gbowó lọ́wọ́ ẹ̀ káàkiri tó bá put energy yẹn sórí ọ̀rọ̀ Yorùbá nation yẹn tá a gba Yorùbá nation a máa move faster than where we are. Èèyàn kan dẹ̀ kọ́ ló máa gba Yorùbá nation ọ̀pọ̀ èrò gbàlú but assignment kálukú ló ní ìgbésẹ̀ àti iṣẹ́ tó máa ṣe àwọn iṣẹ́ tó máa ṣe yẹn ni ká ṣe. Now we need counselor tó máa counsel àwọn youth wa. Tèmi bá ṣe tọ̀dọ̀ tèmi ládùúgbò ti tèmi tẹ́yìn náà tẹ́ ṣe ládùúgbò tiyín tẹ́nìkan náà tún ṣe ládùúgbò tiẹ̀ a máa move ju ibi tá a wà yìí lọ. So màá tún dúpẹ́ lọ́wọ́ yín náà ni wọ́n ní pé téèyàn bá dúpẹ́ oore àná á rí mi gbà ọpẹ́ mi lọ́dọ̀ yín kò ń ṣe àná kò ń ṣe èmi títí láéláé ni mo máa dúpẹ́ lọ́wọ́ yín because láìsí gbogbo yín báyìí kò sí èmi. So ẹ̀yin ni èjìká tí ò ti jẹ́ kọ́rùn kó jábọ́ mo sọ́ngbà ẹ̀ mo ní due to kí lorúkọ ẹ̀ mi ní jáde for some time ìdí nìyẹn but we've gotten over it. We thank God. So ẹ ṣé gan ni àwọn timekeeper wa ti sọ fún wa pé time wa ti tó mo dánu dúró ná orúkọ mi ò yí padà Àbíyọ̀ Ọmọ́túnbísí ni ẹ ṣé gan ni bye for now bye.